ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wá yes èmi ò lè ṣe kí n má wo Bísí Ológe show èmi ò lè ṣe kí n má wo Bísí Ológe show ó ti gbádùn jù o Bísí Ológe show ẹ máa wò ó ẹ má gbé kúrò ńbẹ̀ o àríyá pọ̀ ńbẹ̀ ó ń ṣàn àríyá ń ṣàn Bísí Ológe show iyọ̀ ni. Dynasty, we want to express our utmost appreciation to you all. We thank you for being here to witness this naming. Ọlọ́run nínú àánú ẹ̀ á wà pẹ̀lú gbogbo wa pátápátá bí a bá ti ń túká bí a ò lè túká lékú lọ́wọ́ a ò lè túká lárùn lọ́wọ́ àádélé àbá ire àárínà àkórè ní orúkọ Jésù Kristi Olúwa wa. Bàbá tẹ̀mí dílé mi kò sọ́kọ́ grandpa tuntun bí máa pè mí tí ẹ máa ń já ọmọ ló ń pèrè ọ mo fẹ́ kó kú mo fẹ́ kó wà kó máa lẹ́ ọ̀rọ̀ mo ti rọ̀ fún ẹ. Mo ní o máa mọ́wọ́ ní owó mo ní o máa sọ lámọ́lá mo ní o sọ̀rọ̀ mọ́rọ̀ àṣọrùmọ́nú ní ìṣàwọ̀ àṣọrùmọ́nú àṣọrùmọ́nú ní ìṣàwọ̀ àṣọrùmọ́nú. Ọlọ́jọ́bí àná ọlọ́lá sí inú kọ́kọ́ rí. Ó ní ire lónìí o ire àdúrà mi ti gbà o. Èrò bá mi tọ́jú ẹ̀ ọlọ́rẹ́bù ní eléyìí. Ire owó ní ní o ire àdúrà mi ti gbà o. Bàbá sì ní yín ká mi kọ́ndírì ẹ máa dà ẹ́ lẹ́gbọ̀nù ara ayé ẹ máa dà ẹ́ lẹ́gbọ̀nù.
I don't think it is right for me to do the presentation on your behalf to my own daughter. So I will want to call on my brother, my friend, the business tycoon, Mr. Toji Balogun, to please step forward and do this presentation. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.